ara yìí tún àti wá kọrin àwọn onígbègbè tún ti bá wa gbé ọ̀pọ̀ wá bẹ̀rẹ̀ àtàmàtàmù. Ẹ jẹ́ kí a padà pé arázìkì wa ara ọ̀ṣọ́ wa nínú Ìlọrin nínú markazi ó ní mufti Sheikh Suleiman Faruk oníkíjì pa ẹbá ní ìṣẹ́bí yí ẹbí wa ẹ̀sìn ni ẹbí wa àfáàní ẹgbọ́n bí ẹni tó dáadáa bá ní kí ìṣẹ́bí ṣe ẹ̀ṣọ́ ọmọ mùsùlùmí kan náà àbí ẹ̀dọ́wẹ́ iṣẹ́ ọ̀dá kìí ṣẹ́bí iṣẹ́ ìjọ sàfà ẹbá àfáà ní àfáà lẹ́yìn náà kò ṣe é ṣe ká ní ara ìwò ìsàfà àwọn àlàfà ó sì ti pàtàkì fún yín pé ẹbá sọ pé bàbá àwọn olówó ni òṣùgbọ́n owó plus àfà plus owó Allahu Akbar tí ò lè yí tàbápá fún yín yóò lè yí pé ẹ̀mẹ́fò ẹ̀rọ nǹkan jìdù ẹ̀rọ jílẹ̀ ẹ̀rẹ̀ tó orí kéta àti bínú ó fọ́jú àti ta Allahu Akbar kò dáfà gbogbo àwọn ọmọ rẹ̀ ó kún wọn sílé kéwú látọ̀rí àbúrì lọ Allahu Akbar ọ̀dẹ́mọ̀ lọ léèwé náà ṣe máa kọ́kọ́ mọ́ ọlọ léèwé tó ká lọ di lẹ́yà ká lọ di engineer bàbá wọn ní kí dìbò sí bẹ́ẹ̀ Allahu Akbar tí wọ́n ṣe kí Ádámù ni táà mọ̀ wọ́n ta gbé pẹ̀lú wọn nílọrin táà sì mọ́ húrùmà tí ṣẹ́kù fún wọn àti húrùmà tí wọ́n fún ṣẹ́kì Ádámù táà sì mọ́ yí oore àti àǹfààní tó ti sàkáàní wọn bọ́ sọ́dọ̀ ṣẹ́kì Ádámù ọ̀padà wá di ọlá àtọ́lá lè ní lábàráká ení èjì ẹ̀ta àáká ilẹ̀ òkun tó ẹgbẹ́ tọ́rà fún wọn ní láti wá márkàtì láti jókòó márkàtì Allahu Akbar ẹ̀yìn wá fẹ́ sọ gbogbo yẹn dé wọ́ nítorí inú bí àti kéta subhanallah táwọn ṣe àtàmàtàmù ọdún mẹ́rin Ànábì lò láyé sallallahu alaihi wasallam ọlọ́pàá wá láyé àjù bẹ́ẹ̀ lọ ọlọ́pàá já tún lè jù bẹ́ẹ̀ lọ àmín ẹ̀lẹ́ yóò rò pé ẹnìkan ló pa àwọn àbẹ́nìkan ló fẹ́ pa àwọn tí ò lè pa àwọn tó kéré tó ní kankan tó ní ìjọta yóò mẹ́ wọ́n lè pa ẹnìsìn yìí Allahu Akbar wọ́n tó bẹ́ẹ̀ tábà ẹbí ni wá o ẹ̀yìn ẹ̀tù bẹ́ẹ̀ bá túnṣẹ́ bí ẹ̀jẹ̀ àwọn akáàjẹ́ bí ẹ̀jẹ̀ ló ta ní ìwádàlú yìí o ọmọ ìyá mi àwọn akáàjẹ́ bí ẹ̀jẹ̀ tábà ní mú àbúrò rẹ wá ó lè tọ́ka wa Allahu Akbar ó fẹ́ gbé wa kúrò lábúrò kí wọ́n wá sọ́ra rẹ̀ bí kó wọ́n ní bàbá wa ó òṣìṣẹ́ bàbá Allahu Akbar àtẹ̀kúrù bí annaka sayyidi ma annaka dauman hasidi kalla lasa bi sayyidi hatta takuna tahiyyati unwana halaka sayyidi Allahu Akbar kẹ́bẹ̀ wọ́n wá kí n kí ọ kó wá ní wá kó kí mi kí ní gbogbo ayé wọ́n dùn bí irú dọ́ta lọ́símítì ẹnìkan ló dìde lẹ́gbẹ̀ẹ́ àbíbí àbáṣọ́mọ́ni ọya ọlọ́kù iná ẹ̀ẹ́dẹ́ ìdùn wọ́n ya fọ́tò inú sì ń bí àbíbí Allahu Akbar sọ̀tàbá rí pé kò lálàáfíà pẹ̀lú pé ká máa bẹ pẹ̀lú ẹ̀ àwọn wá sọ rí pé ẹjẹ́ ká ló hikmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan tó ní orí lórí sọ́ọ́làwú wáyé orí ìlú ìjìrí fáàtì rúkù máa orí ìlú lè máa orí ẹni fẹ́ bá ṣe o èmi nífẹ̀ẹ́ o èmi wá o òun ò fẹ́ wọ́n rí pé gbogbo gbàgbà ti rí mi ọ̀rọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn tọ́lọ̀run sọ pé ẹ̀ẹ̀kà ánà ẹ̀yẹ̀sáàrù ẹ̀fọ́ mẹ́yẹ̀ṣìrá sọ́dọ̀rù líl Islam ó ní wà mẹ́yìnrí ìdìlọ́rùn ayùdílà ẹni tọ́lọ̀run bá bá fẹ́ sọ̀rọ̀ yẹ̀jẹ̀ sọ́dọ̀rù wọ́n harajan كأنما يصعد يا سلام صاد الأنان أبي صاد فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام الله نصر الآن
فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ọlọ́run á ṣípayọ̀ kẹrin ومن يرد ọlọ́run ní Islam yóò gbà fọ́nà lórí bọ́lọ̀ má ṣe ṣe lórí ọ̀lá inú ọ̀lá ìgbà ọlọ́run náà gbogbo wa oníbínú ẹnìkan kò ní sọ wípé ìran ẹlẹ́jọkó àwọn kan sọ pé àbíbí ló ní sáàrù àbíbí ló ní sáàrẹ̀ lè ilé yìí òun ló ní burújí gbogbo yẹn lọ́fọ́ nípamọ́ ẹ̀ráhùn òkùnú ẹ̀ráhùn nípamọ́ ayé òní burújí níṣẹ́ ilé jáde so burújí àbíbí ẹlẹ́gbẹ́sẹ́gbẹ́ àwọn ẹlẹ́sìn mi tábàpá àdàbíyàn markaziyan ansar islam ansar din ohun ansar kápò ogun so tó ìlàwà rẹ̀ jíun Allahu Akbar Allahu Akbar nínú kúrò tó fojú hàn àti mú àwọn èèyàn tó ń tẹ̀lé wọn Allahu Akbar inú wọ́n sì dùn pé àwọn sórí rẹ̀ torí pé wọ́n rá àwọn ará èèyàn tẹ̀lé àwọn bínú ara tó yẹ ká sóṣùṣù ọwọ̀lẹ́ ọ̀kan ló díndí káwọn bí gbogbo ó sì gà kálẹ̀ lépa báwọn eléyìí Allahu Akbar wọ́n gbogbo àtàwọn èèyàn ó wọ́n ní síríìtì kan tẹ́ẹ̀rì àbí nílé tó ńlá kan tẹ́ẹ̀ní bá kẹ̀lí ìṣàgìrì owó bẹ̀ bẹ́bá tí ó rí rìdíù lẹ́màrí fáyàmọ́ntì lẹ́màrí kìíní kan àwọn fúnlẹ̀ mọ́ra wá pé àníyẹ́ kó dá fún ẹ̀ nìkan ẹgbà fọ́lọ́run lára àwọn tọ́lọ́run dá yín papọ̀ pé arzikí yín kan náà ni ó wà máa arzikí táà lè rí láàrin ara wa níbi àjọṣepọ̀ a lè rí lára ẹni tí ò sára wa Allahu Akbar ṣe Masihi Nasrani ó fẹ́ wa mẹ́sàrásí ni àbítánbádájà máa gbà wọn ó wà kó wá fún yín sàlàkàtù náà ṣe lẹ́rin ara wa pé káàrí ra wa káàpọ̀ kádá kéèkèé òun yóò ní tí ó ṣe nǹkan tọ́nà tó pé ẹgbẹ́jà àtàrí ara wa dànù ẹgbà mú fún tí ẹmójú kúrò ẹ̀lẹ́ bá yí ẹ̀ jẹ́ ẹ̀sí lè bá burújí rẹ̀ jẹ́ ó náà sì ti sọ̀rọ̀ ó ní èmi àná ọba mi ló fi ń sórí àga náà nù ẹ̀fẹ́ bá bíwà tí àbá fẹ́ bá tí já ní sí nígbà tó fẹ́ bá gbogbo lọ́rí já ní wọ́n bá iléeṣẹ́ bá ṣe wà límì já ṣáàpẹ́ ó kàn kó rò dáadáa o ìgbé àwọn èèyàn ti gbà fún ọlọ́run rẹ̀ sí kọjá fẹ́ ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ bá kò sí bí yín lọ́wọ́ ìṣe tí èyàn ṣe tí kìí ṣe pé ọfẹ́ bá àdú àgá tẹ̀fsìrì àkófẹ́ bá àdú nígbà ló ti nígbà rí tí ẹ̀ ó sì rí tẹ̀fsìrì tí ẹ̀ ayé tí ń tẹ́tí gbọ́ ẹ̀fílẹ̀ afá wà mẹ́rin ìdàmú bá ẹ̀yàkọ̀ àsìkò bí àkó tutuka yóò fún nípọ̀ lórí pé ó ti rí ẹni tí ò fẹ́ gbóòrò ẹni tí ò fẹ́ rí ẹni tí ó sọ jẹ́ àrámọ́ èèwọ̀ ní kí lágbádá èèwọ̀ ní kí n bọ́ lágbádá bá èèwọ̀ ní kí n jòkó alọ́ prógámù kan ní Ìbàdàn ó ti ṣe díẹ̀ àwọn ìyàwó mọ́ tó gbé ọmọ ìyálẹ̀ méjèèjì wọ́n tó àgá àtẹ́mí àti àbíbí ọmọ ìyá mi wọ́n tó sẹ́pẹ́ ẹ̀tọ́kù ti ra yìí Allahu Akbar níwàtí ọmọ ìyá mi dé sí bíṣọ́ẹ̀s tó rí pé ẹgbẹ́ ọmọ ìyá òun ni wọ́n tó àgá òun tí ó yàrí pé wọ́n ní afẹ́ ìjòkó náà ó wá dúró yàtọ̀ lé wá àwọn ẹ̀wọ́n bẹ̀rẹ̀ ó dá ayẹ̀lẹ̀ tó báyìí ní ipò ọlá tọ́lọ́ ń dá yán sí bíbí wọ́n á tún lọ gbé àga wá fún kó lè jòkó ní bíṣọ́ẹ̀s náà kéèké wà mẹ́ adíyàrá wọn mẹ́ níbi òkú bàbá wa akàgbé àbíyàwó ìyàwó níjọ́ náà lọ́sùkúrò wà mẹ́ mú ìdín wà mẹ́ ìwọ̀n yàrá ọwà dúró wọ́n á tún lọ gbé àbúrẹ́ tàwà ọlọ́run ti sàpọ́nlé wa tó Allahu Akbar ọmọ ìyá mi ọwà ojú kókó obìnú kòkó mẹ́rin iṣẹ́ tí kí ó fẹ́ ṣe lára wa
tí a bá kàwé tó pọ̀ tó bá kàkẹ́ ó tó pọ̀ tó bá jẹ́ ọ̀ṣọ́ ó fẹ́ rẹ̀gúlìtì pé bóòlù ẹ̀fẹ́ kọ̀ǹtólù bínú rẹ̀ láàkọ́kọ́ tó bá bínú tó fi lè rẹ̀gúlìtì ara rẹ̀ pé ẹ má jẹ́ bínú kọjá yìí ẹ má jẹ́ bínú kọjá náà ẹ jẹ́ kí n ṣe sùúrù tó ṣe káyà sùúrù nígbà tó ṣe tó bá kú wọ́n rọ ọmọ ìyá mi wọ́n rọ̀ tí ọ̀pọ̀ torí pé gbogbo òde ó ti gbà pé òun gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo òde ẹnìkan kún gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn nìkan ayé ò sì rí bẹ́ẹ̀ Allahu Akbar alkaunu laysa liwahidi hatta ilahi liwahidi sọ̀rọ̀sọ̀rọ̀ kan ló sọ bẹ́ẹ̀ ayé ìṣẹ́tẹ́ nìkan àjànàkú tó ní gbogbo ò lè dá gbogbo ó ti jọ kàn wá ẹ jẹ́ ká ronú lórí ayé àtọ́lọ̀ sọ yí pé ma anzala Allahu lakum min rizqin wájà àdìtún mini wà ní ṣe kó wí fún wọn yí pé Allahu azina lakum sọ́nà ló sọ bẹ́ẹ̀ fún Allah sáànà ló sọ bẹ́ẹ̀ fún yín ṣe sọ àdámà ló sọ bẹ́ẹ̀ fún yín àmàlà Allah ilẹ̀ ìmúdárún abẹ́ ìpúrọ̀ máa ní sallallahu alaihi wasallam ìpúrọ̀ ọmọ bá abẹ́ ìpúrọ̀ máa ṣe wù ẹ má púrọ̀ ẹ má ṣàbùsí ẹ jẹ́ ká kóra àmàrà wa pé gbogbo anáà ń dàgbà yìí àmàgbàtà kú Allah ṣe ọ̀tẹ̀ yìí náà láti kalẹ̀ fáwọn ọmọ tọ́tẹ̀ yóò kọ̀ntínú ṣọ́tẹ̀ láfílẹ̀ fáwọn ọmọ kò yẹ kó níbẹ̀ lọ́kọ̀ọ́kọ́ ẹ má sọ di egbìyàn ọ̀tẹ̀ bá ti ń pàkan nìkan tún rú àti kúrò nínú ogun àwọn ará Ìwó àwọn ará Ìbàdàn àti wọ́n sọ kalẹ̀ sógun àwọn ará wa ọ̀tọ̀ láfá ọ̀rọ̀ bàbá má di bàbá níwò ta bá ṣe ń fẹnu sátà àwọn èèyàn yẹn sílẹ̀kùn káwọn èèyàn máa fẹnu sátà àwọn ìpìlẹ̀ títí wa náà Allah tábà wá fẹnu sátà àwọn ìpìlẹ̀ wa ara owó kọ̀ ọ́ ànígbà àdúwọ́n kò lórí yẹn ọmọ tààtọ́ tó yẹ ká máa fi ṣògo lọ́lẹ̀ tí ṣe wá lóore láti lò láwọn àyè kan tó ti gbogbo wa ló ṣe gbogbo ẹ̀ àtúnwà tọ́nù láti fi lè bá yí ẹ̀jẹ́ pé ó fẹ́ pa wá tàní wà gbọ́ pẹ́nìkan fẹ́ pa wá tínú rẹ̀ ó wà dùn sẹ́ni tó fẹ́ pa wá tẹ́ni ò sì fẹ́ pa wá tí ó sì lè pa wá Suleiman Farouk kò lè pa Habibi kò sì ní lè lérò láti pa Habibi torí pé ọ̀rọ̀ ṣẹ̀bí ìgbà kan ní ìgbémúfìrí wà tó nà tí rẹ̀ ẹgbẹ́ tọ́ ọlọ́mú ni mo ti bàyánà báyìí mo ti di nǹkan gbogbo tẹ́ ṣe tẹ́lẹ̀ ọlọ́run lójú sí yìí a sì tún káàmù mọ́lẹ́nu ká ọmọlẹ́nu ó withdraw àwọn àgbàlagbà wá pèpè pé gbogbo tó lè ń kò dálé ní ọlá ṣe wà dámà náà ni ó yàtọ̀ fẹ́ ni tí wọ́n fi ṣe mùdírù lórí àgbà ṣe káàdámù máa bá wọn máa tẹ̀lé wọn káàkiri ọlọ́ọ̀ta ó sì tẹ̀ tí ó bá tẹ̀ àmọ́ bó ṣe dèèyàn àmọ́ bó ṣe lógo ẹ ti wá sáré kó bàjẹ́ ẹ ti fail bẹ́ẹ̀ fail lánàá ẹ̀yẹn náà tàbá tún sáré kó bàjẹ́ náà ẹ̀ tún fail ẹ̀mà fail ti sí dálì kìámù ní ṣọ́kọ̀ nídìí ẹ jẹ́ kí á gbà wípé àti Sheikh Moshood àti Sheikh Abuham àti Ìlọrin àti Ìwó àti Ìbàdàn àti sọ́lọ̀ gbogbo ẹ̀ àsìkí ọlọ́run tọ́nà ń ṣe fún wa fàjọ́lẹ́tò mi ní ọ̀rọ̀ wípé àwọn kan ní kan wọlé káàkan máa wọlé tẹ́wà dáwà alálẹ̀ tẹ́ẹ̀tì lọ ní àwọn tọ́jú tẹ́ẹ̀tì máa kúrọ́ pé àwọn èèyàn wá dá markasi rú ní o wọ́n kó gún wá tí wọ́n sì kó gún ẹ̀yin náà lè dá ogun wàhálà yẹn lẹ̀ ẹ̀yin lẹ sílẹ̀kùn fún àwọn alágbẹ̀rúnsọ bú tójú wọn ò tánù ìmọ̀ àwọn pàtàkì ní ìsìnkán sọ pé wọ́n bára ṣe jẹ́ ẹ̀tẹ̀wà ìgbàmù náà fi kí àwọn alátẹnu jẹ́ lọ́wọ́kọ́
àṣírí ọ̀rọ̀ tí wá tún wọ́n kún máa pọ́ ó tún máa ṣépè lórí irọ́ ìyẹ́yẹ́ Fúlàní dé pé ó pé Sheikh Suleiman wá bẹ̀ ní níbí ìyẹ́yẹ́ Sheikh Suleiman pẹ̀lú Sheikh Abrahman Adangba àti Sheikh Abdulhafiz Ake ìwọ́ ìṣẹ́wọ́jẹ́ aláìmọ̀ orí báyìí Ajakanu tó lè ń dalé wa rú tó ń gbé ìrànfà wá jẹ́ pé ọ́dá káṣọ́n táà lọ́pẹ́ a ní ká ṣe sùúrù ẹ̀dàkùn Sheikh Suleiman ní inú ní ẹ̀yẹ Fúlàní rán wá o ó sì pé fóònù pé táwọn bá ti débi kan pé fún ẹ̀yìn lẹ́ ń dá wàhálà alẹ́ ẹ̀yìn dáfíwá kú ẹ̀ sí lè ṣe kàdà ọwá bẹ́bẹ̀ aṣèwé àṣọ̀rọ̀ búyàn kankan ó ní gbogbo síkírù mọ́ ń dá gbogbo sí nǹkan kánbẹ̀ wọ́n kàtà ń jọ kan ìwé ọjọ́ ọdún mẹ́wàá ọdún mọ́kànlá kọ̀wárí tó dánú òwe yìí inú tẹ́lá náà kò ní kankan tó dánú ẹ̀ bí pé òun ní nìkan ló wà nínú ẹ̀wọ̀n èsì tó rí pé ó fẹ́ gbìjà ọmọ ìyá mi ẹ̀kẹ́sì mi táàsì jó lórí rẹ̀ táàfà ó sókè ọdún wá fẹ́ sọ di pé ó tún fẹ́ mọ̀ yóò sọ lọ bí Sheikh Suleiman ṣe pàtàn wípé àtọ́lẹ̀dẹ́lẹ̀ ohun àfà ní wọn àfà máa ń jọ àfà lọ́nà ní bẹ́ẹ̀ni àfà àtọ́lẹ̀dẹ́lẹ̀ tí wọn náà àfà ní alhamdulillah wọ́n bí ọ̀rọ̀ tí ń bọ̀ ta ló bà yá nìbí Sheikh Adam kò sí tó ní àwọn Yorùbá bà yá nì tá bá dá àfà tẹ́ẹ̀mọ̀ wọn ẹ̀ẹ́dẹ́ ti torí àwọn tẹ́ẹ̀mù yẹn kẹwàá káńsù àwọn tí wọ́n ti lọ àkọ́kọ́ káwà sọ pé ẹni tí ń dá wàhálà alẹ́ yìí kóhun náà pàtàn àtọ̀lẹ̀dọ́lẹ̀ rẹ̀ ní ìpele méjì tí ẹ bá fà ní wọn Allah kó sì ṣe lè pàhùn so ẹ jẹ́ ká papọ̀ ká ṣọ̀kan àwọn ọmọ ìyá wa ó ti tó fún wa lápèjúwe níjọ́ lẹ́gbọ́n wọn náà báyìí nínú àwọn àdàbíyà gbogbo dákúdákúdá ń ṣe níjọ́ lẹ́gbọ́ Allahu Akbar tó àtúlátàdù mọ́ àṣíkáwà aláàlẹ́ àwọn èèyàn ti kẹrù bọ̀rọ̀ wọ́n sì sọ ọ̀rọ̀ fìtínà àwọn ọ̀rọ̀ tí ó tó jìnà sí láàkáì wọ́n dẹ̀ tó ti withdraw nígbàtọ́wọ́ ya tẹ̀ wọ́n sọ tó jù wọn ò tó àwọn náà là ń pọ́ǹpù wọn là ń fọn wọ́n pé ẹ̀rọ madáwà aláàlẹ́ àwọn náà látún wà lẹ́yìn pé ókè subhanallah ẹ jẹ́ ká dá ní bẹ́ẹ̀ Allahu Akbar ní odò ọ̀rọ̀ yẹ kó má tún gbé wa lọ bẹ́ẹ̀ tẹ́ bá ti taná wọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe ń pàtàn yẹn àwọn náà wà pàtàn pẹ̀lú evidence gbogbo ọ̀dẹ̀ pápápátá látún náà ṣe irọ́ yẹn gbogbo tí bàbá rẹ̀ sọ ámù jẹ́ ọ̀rọ̀ wa ẹ pèpè fún àlàáfíà kẹ́lẹ̀ mọ́ pé ìkankan náà ní gbogbo wa ọmọ kí o ṣe adámọ̀ ni wa ọmọ ẹlẹ́yà nẹ́bì ni wá sallallahu alaihi wasallam káàdẹ́ káwùjọ yóò tutù kó lálàáfíà àwùjọ ilẹ̀ yóò báyìí ẹ ti gbé gbóná jù ẹ ti fàyè lẹ̀ fáwọn aláìmọ̀kan ẹ ti fàyè lẹ̀ fáwọn alátẹnujẹ káwọn yóò máa ti bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa ṣe búrùjì ẹ jẹ́ ká panẹ́ a lè ní búrùjì a lè rázìkì nínú ká sòtọ́ nínú ká ṣe dáadáa nínú ká nífẹ̀ẹ́ ara wa